òpin olópin ayé ìdádé bó ti ìwò borí ayé wa máa pé bọ́ọ̀dọ̀ ọjọ́rú rẹ̀. ṣàṣà lólórin tí ò tí ì wọ̀ lórí ìjẹ̀bú kọrin tàbí ṣeré ńlẹ̀ yìí at last King Dr. Saheed Òṣùpá ọba ńlá wọn ti pàkìtì mọ́lẹ̀ ó di oru ìjẹ̀bú ní gbogbo aráàlú oru ìjẹ̀bú àtàbọ̀ òde bá wọ́n yé kí ọba ńlá wọn káàbọ̀ ọba ńlá fújì dábìrà níbi òkú bàbá àtìyá ọ̀síyọkùn tó ṣe papọ̀ lórí ìjẹ̀bú King Dr. Saheed Òṣùpá bọ́ kárakára sórí tọrọ ìdílé àtàṣà àkéde àtàtà tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì ẹ̀gbọ́n ìyàtọ̀ wo ní bẹ nínú ìbẹ̀rẹ̀ àtòpin ìrìn àjò ìdáláyé kí ni Saheed Òṣùpá sọ nípa kìràkìtà ọmọ ẹ̀dá adáwọ̀ nílé ayé gan. sọ̀rí gbogbo gbọ́dọ̀ ṣe láyé gbogbo gbọ́dọ̀ ṣe láyé. kìràkìtà máa tó tọ́ kìràkìtà máa tó tọ́ ìgbẹ̀yẹ̀dá máa tó dé ìgbẹ̀yẹ̀dá máa tó dé. ẹ̀dá ń bọ̀ wá bẹ̀ ádámọ́ ń bọ̀ wá bẹ̀ ádámọ́. ádámọ̀ wá bẹ̀ nú ádámọ̀ wá bẹ̀ nú àbẹ̀ báyìí mọ́. Ibrahim abẹ Musa Ibrahim Musa bẹ abẹ Isa Musa bẹ wa Isa abẹ Muhammadu Rasulullah abẹ lọ́wọ́ ìfẹ̀dá òlàlá yíra. Nínú live play ọba ńlá wà lórí Ìjẹ̀bú ó jù bẹ́ẹ̀ lọ ọba ńlá fújì tún pẹrẹpẹ ọ̀rọ̀ orin lórí ọ̀rọ̀ ìrìn àjò ìdáláyé bẹ́ẹ̀ làwọn oníkèéta àtúndínlù tòun ti fèrè Saheed Òṣùpá ọgbà lẹ́yọ̀ pẹ̀lú ẹ̀rù tó fi mọ́kọ́ sí bẹ́ẹ̀ dálẹ̀ wàràwàrà bí ọ̀wàrà ojú. Basiru Smith àtàwọn èèyàn jankan-jankan ni wọ́n péjọ sí òru Ìjẹ̀bú tí wọ́n ṣe kóríyá fọ́ba ńlá fújì níbi live play King Dr. Saheed Òṣùpá yìí o ó ti wà lórí audio CD àti VCD unbeatable marketer àjíjọlú music and film tó wà ní the Golden Shopping Complex òkè sokòrè Abẹ́òkúta ló ń pè tó ń tà á kò fẹ́ fún inú ẹ̀ pé 039290855 ọba ńlá fújì wọn olúkúndé wọn má tàgbà mọ́lẹ̀ lórí Ìjẹ̀bú ràtẹ́ gbọ́ tẹ wo tiẹ̀ fúnra ẹ má jẹ́ kó ròyìn ẹ̀ fún ẹ o. béèyàn bá kọrin dórin iná dùn èbó ń fẹ́ sí àárín gbọ́ ó wà ń jẹ́ bọ́lá ń tà kí lòwe báwo ní gàrí lè pa. orí ń pọ́ ìlú sọ̀kalẹ̀ àlejò èdè ń rọ̀ bí òjò lọ́jọ́ ìkómọ aláàjì Sàkí Ẹlẹ́ran ẹni tí ò lẹ́ni ní kẹjọ kẹ gbé mi ìlú mùwé ògbẹ́sẹ̀ lọ́jọ́ náà Táyé Kọ́rẹ́ǹsì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ńlá àtẹ̀yìn fáǹsì ẹ̀ ó yẹ ẹ pé sókè. ìgbà tó ń sá nígbà kan táyé wọ́n jẹ́ kọ́sì ní sọ́jà mi bá a ṣe wọ́n á ní pé wọ́n ń ga sí ẹ jọ̀wọ́ ló láàmì níwájú pàṣẹ máa ń bọ́ra wọn tó. ọ̀gá mi ní kọ́ńfà ní bàzó nínú ọjà ńlá kọ́ ẹ̀sìn ọmọ láti àpẹ́sìn ìbàzó. ẹ wò ó ìròyìn tábojúbà tó bá ti jáde tètè lọ mú ti yín VCD mélòó lára mi Táyé Kọ́rẹ́ǹsì ń pariwo mélòó lára mi níwájú Pasuma ẹ rà á o. ìjẹ́ òṣùwọ̀n ìjà lórí kiri iná. àmọ̀rí lórí èwo gan ni o lórí ká máa ṣe níbẹ̀ máa ẹni jẹ́ àgbàdùn. the table of Ajikiolu music and film tó wà ní the Golden Shopping Complex Òkè Ṣòkòrì Abẹ́òkúta àtẹ̀kálẹ̀ iṣẹ́ wọn tó wà ní Arówóra house Ẹnugádà Abẹ́òkúta telephone number 039-290-855 àti gbogbo ibi tí wọ́n ti ń ta gbogbo ojúlówó VCD àti kẹ́sẹ̀tì ní gbogbo Nàìjíríà. àtìkò mi máa rẹ̀ o ìgbà mi na my time na baba God first play for me o. mo ṣe bọ́ ọlá tán ọlá òtán ọlá kú o àní wọ́n ṣe bọ́ ọlá tán ọlá òtán sí bẹ́rù pọ̀ sí mi
ẹ̀yin ni ẹ àpáta lèmi tó bá dẹ̀ wọ̀ ẹ́ kó forí ẹ̀ sàpáta. mo ti tán àwa la lásìkò yìí láti fi fi àdìdìdì láéláé tó bá dẹ̀ wọ̀ ẹ́ kó lè máa gbé mú owó ẹ̀ kó lè máa bùgá. my time ò yé oyeyeyeye my time àsìkò mi ni àsìkò mi àsìkò mi yóyóyé. ìgbà tèmi yàtọ̀ sígbà tiẹ̀ oníkálukú lọ́dọ̀ọ̀dọ̀ láwálẹ̀ ayé àsìkò rẹ̀. ìgbà mi ti dé ọlọ́run tó ṣe lérí tí mú lè ríṣẹ́ láyé mi alásìkò mi ni àsìkò mi yéyéyé. ìgbà mi ti dé àsìkò mi yóyóyé. ọlọ́run tó ṣe lérí tí mú lè ríṣẹ́ láyé mi. ẹ wá wò wọ́n tún ti ń lọ wọ́n lọ wọ́n tún ti ń lọ wọ́n lọ. ẹ bá torí mi délé onífá bẹ́ẹ̀ oníṣègùn lọ́wọ́ ẹ̀. mo ní ẹlẹ́dàá bàbá mi ẹlẹ́dàá ìyá mi ọmọ ẹ̀jìgbọ́ tó dá mi o ó máa ma nìgbà fún yín o láti mú mi tẹ́ ẹ bá tó gbìyànjú ẹ̀kú ẹ máa tẹ́ ẹ máa tí. aláǹjú wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tọgọrọ. adíkẹsọ bẹ́ẹ̀ ni tí ò fẹ́ ṣoríire pé kó lọ pokùn tó wọ́n tún ti ń lọ wọ́n lọ wákàwákàwákà wọ́n tún ti ń lọ wọ́n lọ nítorí ìgbàtorí mi délé onífá. èrò tọ́ta ń pa lórí mi kò lè ṣẹ èrò tọ́ta ń pa lórí mi kò lè ṣẹ ọ̀tá ti kọ́ ló pé kó máa já sí ikú ni ṣùgbọ́n ní ọlọ́run ò pa òun mà ẹ̀rẹ̀dá tó lè pa ó owó ọlọ́run ó ṣe kò sí wẹ́ẹ̀nì kankan ìmọ̀ ta lórí mi òtítà ṣòfò ẹgbẹ̀rún. èrò tọ́ta ń pa lórí mi kò lè jẹ́ kò lè jẹ́ èrò tọ́ta ń pa lórí mi kò lè jẹ́ ọ̀tá ti kọ́ lé pé kó máa já sí ikú ní ṣùgbọ́n ní ọlọ́run ò pa òun mà ẹ̀rẹ̀dá tó lè pa ó owó ọlọ́run ó ṣe òbí wẹ́ẹ̀ nìkan lórí mi lọ́nà pé mo tún dé gbogbo mo dùn mọ́ ó gbọ́dọ̀ sọ òjá orí ìlú wájà. alẹ́ ní àwa lànà pé mo tún dé gbogbo mo dùn mọ́ ó gbọ́dọ̀ sọ òjá orí ìlú wájà. Kẹ̀kẹ́rẹ́ ìdédé tó bí ojú ti ilẹ̀kẹ̀ bí ojú ti ilẹ̀kẹ̀ bí ojú ti ilẹ̀kẹ̀ kẹ̀kẹ́rẹ́ ìdédé tó bí ojú ti ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ ló yàtọ̀ fún ìyá omi ló fún wa ṣe. àwa lè ní àwọn àlànà àpẹẹrẹ kò tún lé gbogbo gbogbo máa ń padà sọ ìyá omi ló fún wa ṣe. olúwa ló olùṣàgùntàn mi ìbàbọ̀ ibà yóò máa bá ní lọ́sẹ̀ ìmọ̀ màtúmọ̀ àtúntì bó ti lè hùn kó jẹ́ pé mo bá ìmọ̀ mi núwénú mo ní kọ́ fẹ́ mi lójú àtàná fẹ́ fi fún mi mo ní kọ́ kí mi ẹ̀yìn ẹ̀kún lọ́dẹ̀ ẹ̀gbọ́ ọ̀gbó tí wọ́n bá tọ́lọ́hún bá sí àlẹ́yìn mi oṣù kàmá gbàgbé olóore kàmá gbàgbé abiyamọ tí a lórí ọmọ kan ẹ̀ má gbàgbé olóore ẹ̀ má gbàgbé abiyamọ tí a lórí ọmọ kan. Ẹ má gbàgbé olóore ẹ má gbàgbé abiyamọ tí a lórí ọmọ kan. Ẹ má gbàgbé olóore ẹ má gbàgbé abiyamọ tí a lórí ọmọ kan. Baby,
mo fẹ̀yìntì ọmú ẹ ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú fẹ̀yìntì fẹ̀yìntì bébí mi ni mo fẹ̀yìntì ìgbà yẹn ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú bóyá rárá mi ò lè ṣubú rárá bébí mi má jẹ́ kí n ṣubú rárá mi ò lè ṣubú ọtí mi olómi má jẹ́ kí n ṣubú. Bóyá wọlé wa ọmọ ṣàlé wa aláìsí ọ̀fọ́ntà yọ̀bà káyà lórí wọlé wa mọ́mọ́ máa lera ṣèbí bẹ́ẹ̀ ló jẹ́ kí n mara àlàfíwé jùdé wọ́n yẹ ìdè méjì kátúrú ṣe fún mi yẹ bóyá dùn mí yẹ lègbè kánẹ́jẹ́ tó sì yẹ bóyá dùn mí yẹ ọmọge aláàbọ̀wé ó pàdé máa torí fóònù rẹ̀ ìgbà yẹ kò láfiwé àmì mọ́ra má bí mi ṣe má jòyè àbẹ́nu ọ̀wé kò ẹ̀fẹ̀ ya kiri ma àbùmáka èyí lórí jẹ́ mo ṣe kiri àfẹ̀yìntì bébí mi ni mo fẹ̀yìntì ọmú ẹ ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú fẹ̀yìntì fẹ̀yìntì bébí mi ni mo fẹ̀yìntì ìgbà yẹn ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú rárá. Okay, what you do, body, I said, don't love it, say you want to die, you want forever, you want my body. Oh, you got that down, but you gotta get the thing down. When you see me around, you just got to get us like how you have to go. We have to go. Oh, you got to get down. ọmú ẹ ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú fẹ̀yìntì fẹ̀yìntì bébí mi ni mo fẹ̀yìntì ìgbà yẹn ni mo fẹ̀yìntì mi ò lè ṣubú bóyá rárá.
Yavira Jarala, Odira Tokotala, Odisa Dino Takara, Baby mi ni mo fẹ̀yìntì, ọmú ẹ ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Fẹ̀yìntì, baby mi ni mo fẹ̀yìntì, ìgbà yẹn ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Oya rárá, mi ò lè ṣubú. Bàbá, baby mi, má jẹ́ kí n ṣubú. Rárá, mi ò lè ṣubú. Ọ̀nìyí, olórí, má jẹ́ kí n ṣubú. Oya wá sí wa, ọ̀pọ̀ sáré wa. Ọmọdé aláàbọ̀wé, ó pàdé rẹ̀ lórí fóònù rẹ̀. Ìgbà yẹn kò láfiwé, àmì mọ́ra má fi ní ìdílé. Májòyè àbẹ́nu, ọ̀wé kò ẹsẹ̀ ya. Ìdè máa, àbùmáka, èyí lórí jẹ́ bó ṣe kiri àbẹ̀yà. Fẹ̀yìntì, bèbí mi ni mo fẹ̀yìntì, ọmú ẹ ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Fẹ̀yìntì, bèbí mi ni mo fẹ̀yìntì, ìgbà yẹn ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Oya rárá, mi ò lè ṣubú. Bàbá, bèbí mi, má jẹ́ kí n ṣubú. Rárá, mi ò lè ṣubú. Ọ̀nìyí. Ọmú ẹ ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Fẹ̀yìntì, bébí mi ni mo fẹ̀yìntì, ìgbà yẹn ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Oya rárá, mi ò lè ṣubú. Bàbá, bébí mi, má jẹ́ kí n ṣubú. Rárá, mi ò lè ṣubú. Ọ̀nìyí, olómi, má jẹ́ kí n ṣubú. Àtọ́lọ́tọ́lá mi lọ. Àfẹ́rí bọ́lá kẹ́lọ́ kan ló ti di abáṣiwèrè jẹ́kọ̀ọ́gbọ́. Ìwà ni mo fẹ̀yìntì lẹ́yìn olómi. Ọba ní kàtà ọ̀sán ìṣe nígbà pàánù. Títí mi àtọ́fà inú rẹwà tún yàtà. Ẹgbẹ́ mi ti kàràbà, ìyàwó mi parapa. Ìkàkọ́ mi pọ́nlọ́ sọ àdéhùn yàrá. Bébí mi ni mo fẹ̀yìntì, ọmú ẹ ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Fẹ̀yìntì, bébí mi ni mo fẹ̀yìntì, ìgbà yẹn ni mo fẹ̀yìntì, mi ò lè ṣubú. Oya rárá, mi ò lè ṣubú. Bàbá, bébí mi, má jẹ́ kí n ṣubú. Rárá, mi ò lè ṣubú.
Here present to appreciate your time. Tẹ̀sí wà bí látàárọ̀, tẹ̀sí jókòó látàárọ̀, ojú òní sí ìlágbára lọ́wọ́. Ẹlòmíì táìlì máa máa wo ó kú 2 minutes, ó kú 3 minutes. Kò dẹ̀ sí bá a jẹ́ bílọ́níà, bá a jẹ́ trílọ́níà ẹsẹ̀ mẹ́fà náà la máa fò sí. Àní tó lọ, Abíọ́lá kú ni mo sì ń bá lọ. So we are just trying to give back to the tribe because of what he died. So once again, the currently Senator is Amosu, FCA, the Executive Governor of Ogun State, ably represented by Honorable Commissioner for Culture and Tourism, Mrs. Jewade Amusho, my stepmother. Your Excellency, Mrs. Olufunso Amosu, wife of Ogun State Governor, Your Excellency Erelu Olabisi Fayemi is coming, the wife of the Governor, Your Excellency Honorable Speaker of the State House of Assembly, Alhaji Siraj Isola Adekunle, ably represented by my Honorable here, God bless you, sir. You're most welcome. Your Excellency, Prince Kire Kosoko is on his way, the National Leader of ANTP. Your Excellency, Prince Dele today is Deputy National President of ANTP and Chairman, POC Salabi Foundation. You're most welcome, sir. Madam, thank you very much for honoring us all over the community, and we still look forward to getting more from. I'm very happy to be here because Abeokuta is home to me. My paternal grandmother is actually from Abeokuta, and I'm going to school here in Abeokuta, and I'm attending Abeokuta here in So this is home to me. I would like people to know that I did not come here to take an award. I actually forgot that an award was going to be part of it to the last minute. I came here to support my brother Mr. Latin and his colleagues in the Yoruba music industry. So Alhaji, thank you so much for being such an outstanding example to other people who God has blessed. We wish every other person will be like you. I will pray to God Almighty that whatever He has given you will continue to multiply. On behalf of the Latin Foundation, Mr. Latin Foundation, present to you the Grand Patron Certificate today. Congratulations. And he has also, just like our First Lady has said, he has also committed that he will continue to work with the indigenes of Ogun State and other states to ensure that we promote our heritage in every method that is available to us.
Congratulations. Congratulations. He invited me, the celebrity, to be a grand patron of the foundation. He would be running to save the society and for family. Of understanding on the part of what I'm going to do as a grand patron. And I said, just give me time to think over the deep statement. You know my kind of business. We go out by the weekend. Sometimes I travel out. What if when you want to do something and I'm not around, then I fail? He says, definitely the car fits you. And I bought the game. The car fits me. We will do everything within our power. I've consulted my other friends and associates to seek for their advice, the area of which it could be of great benefit to this laudable project. And I have a positive record. But I want to assure you once again, by the time we start rolling out various of our doing, you'll be marveled at what we'll be doing. On that note, permit me to say thank you to everybody for taking time to listen to me. Ẹ máa sọ ìbò yìí nìbò. Wọ́n ò sọ industrial English wọ́n báyìí. Domestic English ni wọ́n sọ. Sẹ́nu pé ìyàtọ̀ wà láàrin industrial English àti domestic English. Ọ̀rọ̀ ẹ̀dẹ̀ sọ fún yín. Sẹ́ni àwọn kan wà tó jẹ́ wípé nígbà tí wọ́n bí wọn, báyìí ọmọ Yorùbá ni wọ́n. Wọn ò mọ nǹkan tó ń jẹ́ òyìnbó láyé wọn tí wọ́n fi wọ skul. Wọn ò sì lọ sí lọ́sí àbáwárí skul. Inú ilé wọn náà ni wọ́n ti ń sọ Yorùbá ara wọn. Nígbà wọn dé Yorùbá náà fi ń kọ́ wọn, wọ́n bá lè mọ̀wé díẹ̀. Títí ní wọ́n ti dé bíi primary six local authority primary school. Wọ́n wá jáde fún bẹ́ẹ̀ wọ́n lọ sí secondary school. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe grammar past tense present tense and all that. So táwọn yẹn bá ti fẹ́ sọ òyìnbó industrial English language lọ máa sọ. Wọ́n á kọ́kọ́ ronú ní Yorùbá náà pé kò fẹ́ lọ sí ọjà. Á kọ́kọ́ wà nínú wọn náà. Wọ́n wá translate ẹ̀ síta àwa di òyìnbó. Tẹ́lá ti rí àwọn akẹ́kọ̀ọ́ náà máa sọ àti sọ̀rọ̀ ní Yorùbá nìyẹn. À ń sáyà láti translate ẹ̀ sí èdè rírì. Ṣùgbọ́n àwọn domestic English òun là láti rọra sẹ̀ kò ní wàhálà. Kí ni Bọ́lájí Amúsàn ń ṣe tó fi pé bàbá láti foundation ẹjọ́ ìforin ṣàlàyé. Àìmọye ni tí kò ń pa o lórí àìmọ̀kan ni. Àìmọye ni tárùn ń pa o lórí àìmọ̀kan ni. A ti bẹ̀rẹ̀ prógrámù wa bí oṣù kan sẹ́yìn láti bẹ̀rẹ̀ o. A ti lọ sí gáràjì àwọn onímọ́tò a ti bá wọn sọ̀rọ̀ o. Ká máa jí lówùrọ̀ kùtùkùtù láì jẹun. Ká mú pàrágà pẹ̀lẹ́ran dídín. Ó ń bá kíndìnrín jẹ́ ni. Ẹlòmíì tá a bá fowó rán níṣẹ́ pé kó wọ mọ́tò kò ní wọkọ̀ o. Ara páálí sìgá kan nínú òrùn wọn a máa mú sìgá lọ. Òun ràn yàn lọ sọ́run òjijì ni. Àìmọye ohun tí ò kan lọ́hùn ọba tójọ́ lọ́hùn là ń bẹ̀ sí. Ẹni kan lọ́hùn fún yín lówó ẹ ò dẹ̀ ṣiṣẹ́ báwo ló ṣe fẹ́ lówó lọ́wọ́. Àìmọye nǹkan tó ń ṣe kú payọ̀ ló jábọ̀ wọ́fà ní o Aláwọ̀ Adé torí ẹ̀ láti dá láti foundation sílẹ̀
láti máa fọ̀rọ̀ wọ́rọ̀ láàrin ara wa ká máa ṣíra wa létí bá ti ṣe lè lò gbé sí ayé wa o bàbá ráfíà. ẹ wò lábẹ́ òkúta tí mo ń gbé lórí bá fáwọn kan àlàó adé o ìbátanràn kan gbọ́ spítù lọ o ó ti lé bàbá aláwo wọn wá máa ṣe gbẹ̀rẹ̀. bàbá láti ìjẹ́ kó yé wa wípé ẹ jẹ́ ká mọ ohun tó tọ́ yàtọ̀ sí ohun tí ó tọ́ o ká mọ ohun tó yẹ ká ṣe yàtọ̀ sí tí ó yẹ ká ṣe ká má sí kó tó yẹ ká jẹun ká mọ oúnjẹ tó sì yẹ ká jẹ ká má tún àdúgbò wa ṣe torí kọ́lẹ́rà ká ṣe gbogbo nǹkan tónítóní ọ̀tọ̀ lọ́rọ̀ dọ́kítọ̀ wà láwo ọ̀tọ̀ léwé àtìgbò ká mọ ohun tó ń pè lẹ́sìn aláwo ká mọ ohun tó ń pè lájò àjò ó yàtọ̀ sẹ́sìn gédéńgbé àjò ó yàtọ̀ sẹ́sìn gédéńgbé. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ bàbá rábíà òdúpẹ́ lọ́wọ́ ọmọdé pẹ̀lú àlàbà sáàfì wọ́pẹ ìfẹ́ wá látòkìtì ẹ ṣe bẹ́ẹ̀ bá délé ẹ jíṣẹ́ fún Fáyẹmí o Fáyẹmí lẹ́ẹ̀kan sí Fáyẹmí lẹ́ẹ̀kan sí ẹ̀fà Fáyẹmí lẹ́ẹ̀kan àwọn òṣìṣẹ́ yìí ti wo èkì kẹsẹ̀ àwọn òṣìṣẹ́ yìí ti wo èkì kẹsẹ̀ àníyàn àwọn òṣìṣẹ́ yìí ti wo èkì kẹsẹ̀. Àlàó Adéṣẹ́bí yẹn ṣeun wá. Amókùnlẹ̀ ẹ̀kọ́ sí Ìbíkúnlé. Amókùnlẹ̀ ẹ̀kọ́ sí Ìbíkúnlé. Gọ́fànà tí gbogbo wa ń wọlé tọ̀. À ń pè wọ́n lórí ìfò wọn jẹ́ text message wọn ń dáhùn. Bírú ẹ̀ bá ṣe lẹ́ẹ̀mẹ́fà ṣóburú ni kò burú. Adúpẹ́ lọ́wọ́ yóò Gani Adams Smith. Chief Gani Adams Smith. Ọba tí mo jí sọ́lá olórúkà OPU. A ti bẹ̀rẹ̀ yẹn látẹ̀mí gbogbo yín pátá Oòduà People Union ní ti Gani Adams Smith sẹ́yìn. Alálàwò káàdóso mẹ́ṣeun OPC OPU ìkan náà ni ó ká parapọ̀ kó yẹ gbà gbogbo yẹn ṣe mo dúpẹ́. Bàbá mi pàtàkì lọ́wọ́ olórí ilé Àyìndé Wàsíù ní Arábàmbí Olúwayéyọ̀ máa jẹ sí ọ̀gá mi Àyìndé bàbá wa Àyìndé. Gbogbo ìgbà ni bàbá láti ń jẹ́ kóyé ní wípé Àyìndé máa débí mo ní ṣe ti rí wọn ó lè ìṣirí wọn mo ní wọn máa wá mọ̀ mẹ́ni tí mo ní. Ẹni bàdà mi síwájú ó máa ń tẹ̀lé tútù ní lọ́dọ̀ Àyìndé o. Bàbá Rábíà iwájú lọ́lá ọmọ ọlọ́kùnrin rẹ̀ yìí Àyìndé. Ìrònú yín abáṣelédùn máa rè mú Àyìndé. Ọmọ bíi jẹ́ ti bẹ̀rẹ̀ ibi tẹ máa bá dé ní òye wá tó. Gbogbo ń tẹ́ kó sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo ẹ̀mí oṣẹ. Ọlá mọ́kàmọ́ dìlọ̀ ọlá ìyá tẹ̀ka ara ẹ̀ jáde. Ọlá orí tẹ́ ti ṣe fúnrú wa. Láṣìgbà tọrọ gbà bọ́bọ̀ lọ́wọ́ wa Àyìndé o ni mo ṣe sọ pé gbogbo nání
ẹ máa ṣọ́ nínà o ẹ má dìjẹ́ máa yẹ kọ́ ẹ má ṣọ̀tẹ̀ máa yẹ kọ́ ọmọ ojú ṣàgbọ́lá níjẹ̀bú òde àyíndé kọ̀mí ni bàbá ìsàbẹ̀là ọlọ́dún kọ̀mí ni bàbá ìsàbẹ̀là ọlọ́dún kọ̀mí ni bàbá ìsàbẹ̀là yóò gbogbo búni ẹ máa ṣọ́yọ̀ fún o gbogbo nọ́ni ẹ máa jìnnà o ẹ máa máa lẹ́ni ọba ẹ máa dìtẹ̀ máa yé fún ẹ máa ṣọ̀tẹ̀ máa yé fún ẹ yé pèsè máa yé fún ọmọ ojú ṣàgbọ́lá Ìjẹ̀bú Òde Ọlátúnkànmí ni bàbá Ìsàbẹ̀là Àyìndé wá sí o bàbá Ìsàbẹ̀là bàbá o àràbà ń bí olúwa ọmọ fẹ̀jẹ̀ sọ báyé fún ìjẹ́bẹ̀ gbogbo ẹ̀ kí ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ kábíyèsí ìbúyà ní kúrò ọlọ́dọ̀ gbogbo yín mo kí aláṣẹ ẹ̀fí òkì o bàbá láti ní dúpẹ́ lọ́wọ́ gbogbo àwùjọ ìgbésí ẹ̀sì àdúgbò. mo tún bó mo tà mí lábẹ́ òkú ìtàlẹ̀ ẹ̀gbá lákẹ́ àjíkí olúwo gbogbo yín mo kí o ẹ ṣeun gbogbo ní tíátà tó ń bẹ níbí gbogbo press ṣì kẹ́hìndé. ṣé bá bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ tó dúró fi tó ń gbogbo àwa olórin eléré sọ̀rọ̀sọ̀rọ̀ yọ sísì pípò ní ẹ máa ra o ó wúlò fún wa òdìdí gbọ̀ngàn ṣẹ̀yẹ kẹrin ìdè òní kú lọ́mọdé òní iṣẹ́ yín òní parun bàbá láti ní dúpẹ́ lọ́wọ́ òkèrin ìṣòṣòyẹ. tó lè dùn lé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sọ wá pàtàkì. ipò tọ́lá wọn bá bí kálukú wá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní odù ńlé nínú iṣẹ́ tíátà mọ̀mẹ́ni ojú mọ̀mẹ́ni ojú lọ. ipò tó wà nínú eré sí ìṣe òwò ọlọ́run má fa ọ̀wẹ̀ jẹ lọ́la ọlọ́run ọba délé o òdùnlé. àǹjẹ́ adé wá sí ìwòlú ayé. ibi bàbá ti rí yín inú wa máa ń dùn ní aláwọ̀. ẹ jọ ṣé mo pé gbogbo èkìtì ń bẹ́ ń bí àlàó ó ṣe bí ìwú ọmọ oko látẹ̀kìtì kété olú ayé wọn fẹ́ràn láti ni wọ́n ṣe wá bí ẹ̀wòye àwọn àìsàn ti lò níbí iṣẹ́ tí wọ́n ń ṣe tá a fi mọ̀ wọn ọjà tí wọ́n ń tà tá a fi mọ́ wọn lé aláwo ẹ̀ẹ́dẹ̀ tajà yẹn sáwà náà Àyìndé Adé òjèèjì sí ọmọ oko ẹnu tó fi ń kó lówó tó fi ń kọ́ lọ́rọ̀ tó fi ń kí gómìnà o tẹ́ fi ń kọ́ bá tẹ́ fi ń kí gbére tẹ́ fi ń kàwọ́ kọ́rẹ́ǹtì olówó àwọn ọlọ́lá ńláńlá ẹ bá ń dùnmọ́ bá sí mi. èrè ló bí fi báyé mi. Béèyàn bá jẹ ní lórí ó yẹ ká dúpẹ́ ọmọgbà ọ̀la òkè arábá bí. Kí ó wá ní ọ̀sìn ní adúpẹ́. Àlàó ṣe fi ìwò ní dúpẹ́. Mr. Láti ní ìmọ̀ ní kí n dúpẹ́ Bọ́lájí. Bọ́lájí ọmọ Dámúṣàn ó ní kí n kí ìyẹ̀wò ìrèlú. Excellency, I am fire lórúkọ Bọ́lájí ọmọ Amúṣàn lórúkọ Délé ọmọ tó ilé ọmọba lórúkọ tèmi Olúwayé ìfúrú ìyàrá wa bí lórúkọ Àlàó jẹ́bi ìyá Adékúnlé fún sílí ìhùmí ọmọ àárínà mi ìṣọ̀lá àdé ìgbà mi. Erelu gbogbo wa ló ń kí ẹ Erelu bámbá
mother of them all gbogbo wa ló ń kí ẹ ìdè wa o. Ibi báyẹ̀ mi. Torí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò ni. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò ni. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò ni. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò ni. 4x4. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayò ni. Ó ti rà ayò ni. Èrè ló bá fà ayò ni. Ibi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ ni. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ ni. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ ni. Mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ ni. Wọ́n tó jẹ́ ẹgbẹ́ ìlú. Torí bíbí báyẹn ní. Adìmẹ́rì abẹ́rẹ́ ẹ̀mí àyẹ́sẹ̀lẹ̀ ìsìnkú bíbí báyọ̀ ní aláọ̀ṣẹ́ fi wù mí ní kí n kíyọ̀ o ọmọ oko jẹ́jẹ́ sí orí kíyọ̀ o lọ́kọ̀ ṣẹ̀yẹ ọmọ káyìndé bíbí bíbù ilé iṣẹ́ olóríire tó ń ṣẹ́pà kẹ́ẹ̀rù wo dada ó kú àìsí òsì ibi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀. Tọ́wọ́ ìbádọ́lẹ́ bá mi kí ìfẹ́ńsẹ́lẹ́sì. Gọ́ọ̀nà Káyọ̀dé. Ọmọ Fáyẹ̀mí. Ìjọba bá ń ṣe dáadáa ló ayé fún ìyè owó mi lórí. Ìjọba tó ń ṣe nípa development aráàlú. Àwọn fòrò tó pọ̀ lọ́wọ́ ìjọba. Àwọn ìyá ọlọ́jà. Wọ́n máa ń jí lòwúrọ̀. Wọ́n máa rí ti lọ́kọ́ mówó wálé. Ọmọ alálùbáríkà tó ń tọ́. Orí bá ń bọ́ wọn pẹ́rẹ́ kọ́lọ́ ti di dùn tó máa ń gbọ́ ọpọlọ. Ilé ìwé ẹ̀kọ́ tọ́mọ ó ti kàwé tọ́mọ wá bá ń kàwé tó bá rí bí vocation center tó ń borí pamọ́ sí o. Kò ní sọ̀mọ́ tí òye ọmọ ya àdáyọ̀ bẹ́ o. Ìjọba tó bá ń ṣe olúwo ẹ̀ làwọn abádúró. Ìjọba fáyẹ̀ ní ìfẹ̀lá àmúlòsì. Ìjọba wa ní South West. Àwa ní Twelve ní Kansas nílùú Nàìjíríà ń bí. Àwa òlókò ń bí ṣùgbọ́n a ní ìtọ́ oṣooṣù lọ àìlè wá sí àlọ́pọ̀lọ lórí. Ó kẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa fún wa òun ẹ̀rí. Ìwọ̀n tó bá tẹ̀ra lọ́sẹ̀kọ́, tó bá kọjá sókun wa bí ó wọyọ, ó wọṣú, ó wá kọjá lọ sí Èkìtì ẹ̀rí. Ó lọ sí ló ń sọ ọ̀rọ̀. Èrè olúdúrí Mr. Latin ní bá ń dúpẹ́ lẹ́kọ́ àdó òbí ìfọdúpẹ́dúpẹ́dúpẹ́. Yóò ní lórúkọ ìfẹ́ńsẹ́lẹ́ńsì. Lọ́nà ní kúlẹ̀ àmọ́tò tó ṣe dáadáa. Gbogbo yẹn mú àdúró òbí. Bọ́sọ̀ ṣẹ̀yẹ kọ́ńdé òbí ẹ̀wà fún àdúró òbí. Lórúkọ pọ́pùlẹ́rì gbogbo stéèjì ó ti yí ẹ̀yin náà ẹ̀kọ́ àìsó òbí dúpẹ́dúpẹ́dúpẹ́. Aya kọmíṣọ̀nà àmọ́ ó ti yí ẹ̀kú àìsó òbí gbogbo yí ẹ̀kú àìsó òbí. Mr. Latin kì í bá ń dúpẹ́ ẹni tá a bá ṣe lóore mi ò bá fi dúpẹ́. Ó ní bí ọlọ́jà kẹ́ẹ̀rù mẹ́ni lọ́ní Èrèlú gbogbo pàtẹ bá ń padà lọ sọ́dọ̀ Èkìtì lágbọ́dọ̀ lọ́wọ́ ìjọba ọ̀nà kì í dímọ́ lọ́kọ́ kì í dímọ́ lájà ọ̀gọ́gọ́ báyìí lálákẹ́ ìsọ̀ o àìlè wá sí ilé kòkó ṣàgbé. Ẹ wá ní láyọ̀ àtàlàáfíà ẹ padà lóde láyọ̀ lọ́wọ́ làwọn lọ́wọ́ ìkọ̀kọ̀ kì í kéde ẹ̀ẹ́dẹ̀ kì í sí Èrèlú
èrèlú bá bá ẹni máa jẹ́ ronú lọ́nà ìyá sáni ó jẹ́ ẹ̀wọ̀n fún èrèlú mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìjọ 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 ayọ̀ mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ayọ̀ àlọ́ ọ̀sẹ̀ bí irú kò jẹ́jẹ́ tó ọdún o. Oṣù yóò wá gbé o, yóò wá gbé o, yóò wá gbé o, yóò wá gbé o. Ọmọ rẹ̀ mú bọ̀ sí ìṣòro yóò wá gbé o, oṣù yóò wá gbé o, oṣù yóò wá gbé o, yóò wá gbé o, oṣù yóò wá gbé o. Excellency, yóò ṣòwò àyíyá ìdè o. Olúwayé àgbà náà ń wúlò fọmọdé, ọmọdé ń wúlò fàgbà lọ́jọ́kọjọ́. Èyí tẹ́tù ṣe lónìí o, ẹ wo gbogbo ẹni tó wà ń bí gbogbo wọn pátá ara mi àpọ̀nlé yín tún ti lé kàn lọ́wọ́ gbogbo torí pé wọ́n mọ̀ fẹ́ẹ́ Ògùn state ọmọ Ògùn ní torí ẹlẹ́sẹ̀ fẹ́ràn Ògùn state babalábíà gbogbo pẹ̀lú bíìsì pátápátá Àyìndé tẹ̀hún rí ìrè olú ayé ọmọ oníṣẹ́ dọ́lárẹ̀ ẹni tá òmìnira ọkàn ẹ̀ tá ń sá fún ẹni asúnmọ́ ọ̀tọ̀ káàdì péré ní èrò ni gbogbo nọ́ni ẹ máa ṣọ́ nìna o ẹ má máa ní ẹni ọba ẹ má nìfẹ́ máyégún ẹ má sọ̀rọ̀ máyégún ẹyẹ pèsè máyégún ẹyẹ ebu máyégún ọmọ ojú gbàgbọ́lá ìgbàlú òde alásùnkàn mi bàbá ìsàbẹ̀lá. Bàbá bẹ́bí àmì bàbá ìsàbẹ̀lá. Bàbá bẹ́bí àmì bàbá ìsàbẹ̀lá. Àgbàlagbà oyè ooo bàbá suwe. Gbogbo yẹn iṣẹ́ ẹ̀kọ́ àgbẹ̀sì ìdìbò àbálàsì. Ẹ̀gbọ́n mi jẹ́lé ọmọ ìdúlé. Gbogbo yẹn kù àgbẹ̀sì ìdìbò àbálàsì. Ọmọ sọ̀rọ̀ ní àrùn owó yá kó lọ ayé tó bọ́lẹ̀. Ẹ̀jẹ̀ ká gbóhùn ohun ìjà jọ́lá. Ọmọ ìṣe mi lóde òṣòtìlé. Ẹ̀yìn kúnlẹ̀ lọ́wọ́ táwa ilé láṣẹ ní gbé. Ẹ̀jẹ̀ kó máa dún bó ṣe ń dún mú sí ní ìjọba tún dé. Ọ̀rọ̀ bá ń bí kábí kí kọ́sánà ìjọba mi àbá fàájì lọ. Méjì nílẹ̀kùn tí ò bá ti sí sínú ilé àti sínú ìta. Abiyamọ ọ̀tá àgbọ̀n ẹni tó ń ṣiṣẹ́. Kò tànàkù afọ́rí ayé ní lójú ọ̀lẹ. Bí okọ́lé ńlá tó ra mọ́tò ayọ́kẹ́lẹ́. Ẹni tí ò ní kọ́bọ̀ yóò máa tẹ̀gbọ́n ẹ kiri. Wọ́n ní bàbá olówó kọ́mọ ẹjẹ́ wí. Pẹ̀lú fàárí owó tí ò tówó ẹmu pẹ̀gànpẹ̀gàn irú wọn kì í rí tówó ṣe òwe èrò tí mò ń gbà lọ́kàn ẹni tó ti rí pé kó túnbọ̀ máa bọ̀ sí ẹni tí kò tí rí pé kọ́ta ń ràn wọ́n ṣe ẹ̀gàn mi ò yẹyin rárá. Ṣẹ̀fẹ̀fẹ̀ national anthem ṣẹ̀fù ìṣẹ́ kí n wí national anthem Àyìndé. Ọ̀rọ̀ bá ń bí lẹ́ni tó lọ́rùn lọ. Aláàánú fún gbogbo mú sí ìjà. Gbogbo ìgbà tó dùn mọ́ bá ti mọ́. Wọ́n máa ṣàdúrà fún àbíyù.
ọ̀rọ̀ bá ń bí lẹ́ni bọ́ọ̀lù wúrà aláàánú fún gbogbo ìlú ìjà gbogbo ìyàtọ̀ tó mọ̀ bá ti mọ́ ni wọ́n máa ń ṣàdúrà fún wàsíù gbogbo ní ẹgbà fún ẹgbà fún omi tó gbà fún ó gbà fún ọmọ arúnà ó gbà fún ó gbà fún ó gbà fún àti bàbá sáárà kálí rọ́nà gbogbo àkálí ìráyé gbé kálí ìróró ó dáwọ́ tó bẹ̀rẹ̀ ó tọ́jọ́ wọ́n aláwọ̀ tó fi ọmọ tó kọfí sọ fún ọ wípé àwọn dà wọn ò lápá ń bẹ̀ apá lápá ni wọ́n ń lò àwọn dà wọn ò lórí ń bẹ̀ tálára lásán ni wọ́n ṣe. ọlọ́wọ́ àdókè oyin ìkọ́ owó gbogbo. olùwàyé ní ìyá ìjọ ìṣúná dúpẹ́. bàbá aláàbí gbọ̀ndé ìṣọ̀dẹ̀ kúlékúlé. àti tí olúwo gbogbo ní ẹṣẹ́ òun a máa dúpẹ́. kábíyèsí ọba ikú yà ní ikú ọba kú kalẹ̀ ọba àgbà o. gbogbo wa nítorí láti. agbóṣẹ́jọ ìbẹ̀rẹ̀ ni agbó òbí ìtàn o. àwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíìsì àná ń kánjú lọ́lé. ṣùgbọ́n tí wọ́n ó ṣẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ láti òjẹ́ ẹ̀ka àwọn èèyàn mi ní. lórí túnbọ̀ wíṣ owó làbí owó. always láta gbogbo wọn náà ń bẹ níbí. abiyadi ọmọ má ṣe é kẹ ọ̀rẹ́ òbí ọdún ọmọ jẹjẹ sì jọ ọmọ ogun. bẹ́ẹ̀ kálá ẹ̀ lóru náà ẹ̀kọ́mọdé yín ká máa ṣe ẹ̀wọ̀n lóru bí ìjọ náà. Hello. ọmọ wọn nìjẹ̀bú alárẹ̀ òṣèlú dúpẹ́. sọ́rí bàbá láti yẹn. bẹ́ẹ̀ bá fẹ́ jẹ búrẹ́dì. bẹ́ẹ̀ láàmì ẹ máa jẹ. bẹ́ẹ̀ bá fẹ́ jẹ búrẹ́dì. bẹ́tàlá ẹ̀ máa jẹ. àwọn náà ṣe love life búrẹ́dì tó mẹ́mí ìgùn aláwọ̀ adé. ọmọdé yìí ká nùrù dínì mi. ẹ̀wọ̀n nùrù dínì ọmọdé yìí ká. ará ló wájà ọmọ ogun tó ìbò mi ṣàràbà mi. Number 1 gbogbo àpapọ̀ pátápátá ọmọ wọn ni gbogbo èpo nǹkan rere ọmọ ìjárọ̀ dèdè. àǹtọ́rì àjàjà àjà ní kí ní ṣe lẹ́yìn fún ilé òun ní ìtòkò ṣànílé ara ẹni. ilé iṣẹ́ rẹ́kọ̀dù kan ti jáde àlàó ṣẹ́bí wò
àjíkì olùdìmọ̀ rẹ́kọ̀dù o. Bàbá ẹgbẹ́ làbíjẹ́, bàbá ẹgbẹ́ làbíjẹ́. Bàbá láti foundation, bàbá ẹgbẹ́ làbíjẹ́. Àjíkì o, àjíkì, ọ̀pọ̀ àjíkì, 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 àjíkì. Ọmọ wọn ní ìjẹjà ọmọ lọ́rẹ́, ọmọ àfọwọ́ wà bàjẹ́ wa. Ọmọ bẹ́sẹ̀ méje tí wọ́n kọ̀dé lórí ìṣẹ́yìn. Iwájú ọlọ́kọ̀ tí sọ̀wọ́ ẹ̀yìn ọlọ́kọ̀ wọn tó ti lókè. Gèdègèdègèdè ọlọ́kọ̀ wọn tó yẹbẹ lójú omi. Àti kí olú rẹ̀ kọ́dún. Long life ready o, long life ready o. Long life ready o, long life ready o. Òyìnbó ní ibú rẹ̀ ni. Àwòwá o. Òyìnbó ní ibú rẹ̀ ni. Àwòwá o. Bàbá bá kojú fún mi níjọ́ ọ̀sẹ̀. Bẹ́ẹ̀ta láìsí máa jẹ́. Ọ̀rìn bẹ́ẹ̀ta láìsí máa jẹ́. Bàbá bá kojú fún mi níjọ́ Sunday morning. Bẹ́ẹ̀ta láìsí máa jẹ́. Bẹ́ẹ̀ta láìsí máa jẹ́. Àdúgbò. 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 Bóyá ọmọ alálùbárí ta o, bọ́lá wọn bá ṣẹ̀ṣẹ̀ gbé jáde lábẹ́ òkúta. Bó ṣe ń bóní ṣàtàlẹ́ o, ló fún lórí dé. Aláwọ̀ ṣàfihàn mi, ẹ̀gbà tó méje ní ìbàjẹ́ òkú àdúgbò. Babalọ́lá mi, babalọ́lá lọ rí ẹ̀ àdúgbò. Ọkọ̀ alájà mi, a ní kí sáyà mi ìyàwó mi tímọ́tímọ́. Tó bá dá àfọkùnrin ìyàwó ẹni, tó bá kú díẹ̀ fọkùnrin ìyàwó ẹni. Ọkùnrin tí ó bá ní sọ́pọ́tì ìyàwó tó bá sórí ire. Aláwọ̀ ṣáàfihàn ní oníbó ṣe jẹ́. Àbẹ́bí tẹ́lẹ̀ bí o wà máa rí ṣe. Àní kí sáyà mi wà máa rí jẹ́. Àní kí sáyà mi wà máa rí jẹ́. Ẹwọ sàárì ìdí o. Nàbà wọn àmàwọlé mọ́ra bá o, ààrẹ mọ́adé. Ọmọlọ́wọ́ kúrú náà wo mọ́ mi lówó. Sẹ́dọ́nì Kánádà sọ́sọ́ bí owó. Ìjọba wà dé mi ṣe sí wọ́n mọ́tò. Ọ̀rẹ́ mo ti dé lórí tí ẹni ẹ̀. Gbogbo ìgbà tí mo lọ sí Kánádà. Àrẹ̀mú bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn Ṣàìdì. Àwọn náà wà ní Kánádà tó ń pọ̀ mọ́ ẹ̀gbá lé. Ẹ̀gbá oníbàjẹ́ lọ́lá ọlọ́run ọba. Ọmọ màmá aláṣọ àbúrò káíkáí. Èjì rẹ̀ ọmọ ògbèjì ni. Mọ̀dà Káúsà àtàí lórúkọ. Àbúrò láti sábèjì ìyàwó kan. Ẹkú àdó òsì mi ní Kánádà. Àgbàdà sábúrú tó ní sọ̀rọ̀ láíláí. Sáìdì ọ̀pẹ̀rẹ̀ àbúrò yìí. Àrẹ̀mú ti dé lórí màmá sọ. Bàbá wa olówó àbábá. Gbogbo ba ló máa mú sọ ní kí iṣẹ́ máa ṣàdúrà fún ẹni. Ọmọ ogun tó yìnbó mi ní ìṣòkò. Aláìmọ̀ ọmọ gbóhùn mọ́rọ̀rọ̀ àjárò rẹ̀. Àtòrí àjàjà ní kí ni gbélébù lé ohun o. Ìlú àdìgí lájẹ́ àyìnlá tí jẹ́ wà.
ìdí ní ògùn tẹ̀yìn ló lẹ̀ gbà lágbé Patrick mo bọ̀ torí ọlọ́run ọba. kí ni arúgbó wọn dídá rẹ̀ kọ̀ tó lórí gbígbé kò sí ilé kọ̀ǹtẹ́nà náà látọ̀rí omi ẹ̀fà ńlá ẹ̀mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá rówó ṣiṣẹ́ ẹ̀ o á ṣiṣẹ́ òun ní ṣe. tọ́ọ̀tẹ̀ ló máa já gbogbo ẹrù ní ṣiṣẹ́ bá kọ́wọ́ wá òkè wá gbẹ̀rù. torí àtikọ́rù ẹ̀ fáwọn kan ọ̀tá òun gbà. síbẹ̀síbẹ̀ àrẹ̀mú wọ́n fi bí iṣu ẹ̀ oṣù ìṣòro lọ. ọ̀dọ́ ọlọ́run máa padà lẹ́yìn wọn ní. agbáǹdọ́ ọkùnrin àrẹ̀mú agbáǹdọ́ ọkùnrin àrẹ̀mú. Ògúndó ìgbò omi àrẹ̀mú. Aláṣẹ ìṣàbẹ̀tọ̀ ìlànà àrẹ̀mú òṣùṣù wípé báwo láyé ṣe ń lọ ká máa fi ń báyé yí ọ̀nà mọ́ owó ọjà. èèyàn dúdú káta ẹ̀ bá ti pọ̀ ogún láti wá ṣẹ́kúṣẹ́. ìyẹn ló bá rẹ̀ mú tó sáré dé lóko bó ṣe ń ta títú ló ń ta bẹ̀ntúró bó ṣe ń ta kẹrosí ló ń ta títú ló ń ta bẹ̀ntúró. àrẹ̀mú náà ní bẹ́ẹ̀ ló tún ta ọ̀rọ̀. owó iléepo ni wọ́n tún ná àrẹ̀mú. owó iléepo lè sọ àrẹ̀mú lọ́nà méjì ó ṣiṣẹ́ ẹ̀díàrí ó tún tún gbé kò gbọ́n lé. àrẹ̀mú bó gbé kó oníjà máa ní ó. àrẹ̀mú bó gbé kó oníjà máa ní ó. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká fẹ́ kù sí ẹjọ́ ká lọ́ra rẹ̀ mú. ẹ̀bá tẹ́lẹ̀ fẹ́ kù sí ẹjọ́ ká lọ́ra rẹ̀ mú. bẹ́ẹ̀ ń gbé kò ní lọ́jọ́ ẹ̀pà rẹ̀ mú. ẹ̀bá gbé kò ní ìjà ní ẹ̀pà rẹ̀ mú. ẹ̀bá pa rẹ̀ mú ẹ̀bá dà rẹ̀ mú. ẹ̀bá ṣùgbọ́n rẹ̀ mú láì dá. Nọ́mbà wá àrẹ̀mú náà lò, olówó mẹ́tò àrẹ̀mú náà ni. Ó ṣe mo dúpẹ́ Patrick. Túndé, tàbádà Amẹ́ríkà o, ẹni tó máa tọ́jú wa ni. Patrick, ní gbogbo Amẹ́ríkà pátápátá, ọmọ gbọdú dúdú. Lòwúrọ̀ kùtù wá sanwó òtẹ́ẹ̀lì àti oúnjẹ wa. A sáré lọ síbi iṣẹ́, a tún sọ̀rọ̀ wá sọ́kọ̀ o. Àbúrò mi ni ọmọ Ìgbò ni ṣùgbọ́n ọmọ Ẹ̀gbá lòun bàbá ẹ̀ lọ́mọ iná. èèyàn tàlàwó mi máa ń gbòdòdò owó gbogbo. èèyàn kẹ́lẹ́ lè ní Chicago owó mu ní gbogbo mẹ́rin láàánú mi lówó lọ́wọ́. ẹ̀kú àdó òwò sí mi o. gbogbo mẹ́rin láàánú náwó. ọkọ̀ ti fẹ́ra yẹ bá ní kọ́ ọmọ dàda tó fẹ́ra òun kọ́. òsì túnde ni wí lọ́wọ́ mádà kọjọkọjọ owó làbí ìta àti o. bóyá owó gbà tó ná mi lọ́wọ́. owó làbí mi ò yọmọ dáadáa. èèyàn wọn lé èsì ọ̀tá ẹ̀jẹ̀ bàbá lábíà. èèyàn tàlàwó kàdó òjò túndétúndé. túndé mi rí ìṣàbúrò mi ọmọ alálùbárí ìta. àti always ìnáwó always owó always ilé always àjọ always ọmọ always ẹni ìdìbò. ẹwọ ṣẹlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò wọ́n gbà yìí wọ́n fẹ́yẹ wọ́n fẹ́ràn ṣẹ̀fẹ̀rẹ̀ gbogbo. always mẹ́ta ò wọ́n gbà yìí wọ́n fẹ́yẹ wọ́n fẹ́ràn ṣẹ̀fẹ̀rẹ̀ gbogbo.
káàdì wọ́n bá yìí wọ́n bẹ̀yẹ wọ́n fẹ́ràn ṣẹ̀ṣẹ̀ wọ́n gbogbo. Núdàmọ̀ yá jẹ́ wọ́n bá yìí wọ́n bẹ̀yẹ wọ́n fẹ́ràn ṣẹ̀ṣẹ̀ wọ́n gbogbo. Ọ̀bẹ tí ó lójú náà mú dání. Ohun wọn ó fi bàjánà fún ẹ̀ṣojú wa. Ọ̀bẹ tí ó lójú náà mú dání. Ohun wọn ó fi bàjánà fún ẹ̀ṣojú wa. Gbogbo bàbá ṣe yẹ. Gbogbo bàbá ṣe yẹ. Ẹbẹ̀rẹ̀ mùsùlùmí ìwẹ̀ ń bí. Ẹlẹ́dàá máa tún kọ́. Ògbólúwa lukú mọ́nù sọ. Ẹjẹ́ tààlà òṣẹ́ mi ò ní gbogbo ẹ̀ṣẹ̀ mọ̀ nígbẹ́. Pàtí ìgbòho. Ọmọ Amẹ́ríkà wo mọ́. Oṣù Mọ̀dúgbẹ́ Mùsùlùmí. Ẹ̀kọ́ àpọ́nlé mi. Túndé wí. Ẹ̀kọ́ àyẹ̀sí mi. Always so pé always owó. Always ẹ̀jẹ̀. Always ọmọ. Always ajé. Always ọlá. Always owó. Always owó. Èèyàn wo làbí o? Èèyàn tó wọ́n làbí o? Èèyàn tó wọ́n làbí? Èèyàn tó wọ́n làbí o? Èèyàn tó wọ́n làbí ni èèyàn ti Túndé fi wí ṣe o. Túndé ẹ má fẹjọ́ mi sùn yá yín o. Ẹ má fẹjọ́ mi sùn yá yín. Ẹ má fẹjọ́ mi sùn yá yín o. Ẹ má fẹjọ́ mi sùn yá yín o. Ìyá yín kì í gbẹ̀dẹ̀ owí. Ìyá jẹ́ kì í gbẹ̀dẹ̀ ẹ má fẹjọ́ mi sùn yá yín. Ẹ má fẹjọ́ mi sùn yá yín o. Ẹ má fẹjọ́ mi sùn yá yín. Ẹ má fẹjọ́ mi sùn yá yín o. Ẹ má fẹjọ́ mi sùn yá yín. Ìyá yín kì í gbẹ̀dẹ̀ o. Ìyá yín kì í gbẹ̀dẹ̀ ẹ má fẹjọ́ mi sùn yá yín. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Tẹ́wálẹ̀ tó gúnrégé. Owó làbí mi kì í yẹ pé. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká lọ. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Ọ̀rọ̀ mi ò bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Tẹ́wálẹ̀ tó gúnrégé. Owó làbí mi kì í yẹ pé. Bẹ́ẹ̀ rálẹ̀ ẹ jẹ́ ká lọ. Whoa, 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 whoa.